bá mi wá àgbọn, ó lè jẹ́ ẹyọ̀kan ó lè jẹ́ méjì, oye tó bá wẹ̀, bá mi wá èso ọ̀gọ̀rọ̀ àlùgbàǹkó, oyekóye tó bá rí náà, kó sínú kòkò, bá mi jó, wàá wá lọ̀. Tẹ́ bá ti wá fẹ́ lọ̀ yẹn, wàá rọra fi iyọ̀ ìsebẹ̀ kékeré, wàá rọra fi sí, má jẹ́ kó pọ̀ jù torí fún àgbàlagbà torí BP. So iyọ̀ kékeré ẹ rọra fi sí, ẹ lọ̀. Ó mọṣẹ́ tó ń ṣe, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ yìí, ìnáwó balabala sákàtà àwọn ọmọ aláìní, àbí tó bá ṣiṣẹ́ ìtàn, àkáǹtì nọ́mbà dé fún àwọn ọmọ aláìní 20442376802044237680 First Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ńtàtì wa, tẹ́ fẹ́ pè wá, àbí tẹ́ fẹ́ rí wa, a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Ẹ kọlù àbí kẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. Ogun Oyi Oju fún ọmọdé àti fún àgbàlagbà ni mo kọ yín yẹn. Àgbọn àti èso ọ̀gọ̀rọ̀ ló máa jó, wàá wá lọ akúnná bí èlùbọ́ akúnná, kò ní ní particles nínú, wàá rọ lọ iyọ̀ ìsebẹ̀ díẹ̀ mọ́, kàn ní kí wọ́n ra máa bù sọ́wọ́ tọ́lá kí wọ́n mu omi tó lọ́wọ́rọ́ lé lórí. Oyi Oju yẹn á dohun gbàgbé. Bẹ́ẹ̀ ni mo sọ, fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní. Ẹ bá wa ra nǹkan tá ń tà, àwọn egbòogi wa ní made in India, packed in South Africa. Obìnrin tó yẹ pé ó fẹ́ kó òun ovulate, bẹ́ẹ̀ ni tó fẹ́ kí system kíní wà fertile láti lè conceive, àbọ́kùnrin tó yẹ pé ó fẹ́ kí sperm ní mobility láti lè swim, ẹ get caterpillar, ẹ get miracle leaf, ṣèwé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem láfi preserve senna leaf. Ikú nìkan ni kò lè wò. Bẹ́ẹ̀ ni mo sọ, òun àti all in one natural herbs, prevention ni, treatment ni, cure ni, gbogbo nǹkan lè fi kíní wò for both natural and spiritual. Ó ń forí kókó aláǹtakùn, ó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ayé ń dáyàn láàmú, ikùn èèyàn wú, oúnjẹ ò kí ń tètè digest, ó ní constipation, wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary ẹ̀, ó ń lálàkàlà, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn all in one yìí tiẹ̀. Òun ṣiṣẹ́ fún cancer, diabetics, asthma, stroke, gbogbo àìsàn, prevention ni, treatment ni, cure ni. Ẹ ti rí powder ni, ó wà effective gidi, ó dẹ̀ wà halal, gbogbo product wa ló wà halal, ló dẹ̀ wà scientific approved. Bismillah ta'ala. Ẹ get the transformer 1100 power fún ọkùnrin tí ó lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀, ó ní demand power, ó ní weak erection, quick ejaculation, premature ejaculation. Ó ti yẹ yín nísìn, alẹ́ nǹkan ajíra, nǹkan arẹmọ, ó ti yẹ yín sìn, ìdákọ́lẹ̀, ẹ get memory booster, ìsọ̀yè ilẹ̀ arm fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nú. Ẹ get bulldozer melt fibroid fún oyún ìju àti fún kíni o, àti fún blockage tube, àti fún àwọn àìsàn míì tó ń da obìnrin láàmú, àbáwọn disease míì bí àwọn infection tó lágbára. Ẹ get prostate enlargement powder master powder, ó wà effective gidi fẹ́ni tó ní kidney problem, àbí ó ní gallbladder problem, àbí ó ní urinary tract infection. Ìsétọ̀ yẹn one of the symptoms of kidney of prostate enlargement, ó wà effective gidi. Ṣé ẹ pé prostate enlargement òun wà pẹ̀lú nǹkan tó ń ṣiṣẹ́ pẹ̀lú gallbladder ni, gallbladder dẹ̀ ní ọ̀hún àti kidney náà tó yọjọ lẹ̀pọ̀ ni. You get it, just get this, ó wà effective gidi. So àtúwá láwọn special package tá a máa ń ṣe fáwọn èèyàn tí kéèsì wọn bá gbẹnu tán, ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ tó ti dààmú káàkiri, ẹ contact Sheikh Alfa Bismillah ta'ala right way lẹ́wà. Àwọn ò ní fìtọ̀ fọ̀gbẹ́ fún yín. Ẹni ọkùnrin tó pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè perform dáadáa mọ́, ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, ẹni táyé ń dà láàmú, gbogbo ike both natural and spiritual problem, ẹ contact wa. Kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín. À ń deliver sí America, Canada, London. Kò síbi tá a kì í deliver sí even within Nigeria. À ń lo GIG láti deliver, then lo DHL, èyí lẹ máa sanwó delivery. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn, ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn halal powder wà yàtọ̀ sáwọn product tá a máa ṣe fáwọn èèyàn tí wàá dẹ̀ dúpẹ́ fọ́lọ́run. Kódà ètò Al-Qur'ani wà tọ́rọ̀ ẹ bá gba káwọn odidi Al-Qur'ani àbí káwọn àwọn chapters nínú Al-Qur'ani àbí láwọn orúkọ Ọlọ́run ọba, ẹ máa dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ọba ló ń control ayé wa mọ́ yudabbiru al-amra fasayaquluna Allah. Ẹ contact wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin fans wa, gbogbo ẹ̀yin customers wa, inú yín máa dùn, ayọ̀ yín máa kún, ẹni parẹ́ máyé lára, ayọ̀ àti ìdùnnú lẹ́ẹ̀fi parí ọdún yìí. Ẹ̀mí yá gùn nínú owó, nínú ọlá, nínú àlàáfíà. Gbogbo mo fẹ́ yín lọ Ọlọ́run bá yín fẹ́, mo kọ̀ yín Ọlọ́run bá yín kọ̀, orí ilé ayé àtọ̀run Ọlọ́run ṣe fún àwa àtẹ̀yìn. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa, tẹ́ ń gba títí wa, ẹ ní ṣubú o tọmọtọmọ, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí, ọlá títóbi Ọlọ́run ọba. Ẹ máa rí jẹ, ẹ máa rí mu bí akila ilaha illallah sayyidina Muhammadu Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Àtẹ̀yin tẹ́ ń ṣe program wa, àdúrà yín àgbà. Inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní o.
Ma salam wa ila liqa'i. Thank you.